ọmọ kóòtù òjíire abẹ́ ẹ ti sùn. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn agbésùmọ̀mí wọ́n mà ti wọlé Kwara o? Kódà wọ́n wọ ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní Ìfẹ́lódùn ìyẹn tó ń bẹ nílẹ̀ Kwara. Ẹ wá wo bí wọ́n ṣe gbogbo bẹ̀ báṣabàṣa débi pé wọ́n tún pa àwọn ará ìlú. Ní àfẹ̀mọ́jú òru ni a gbọ́ pé àwọn agbésùmọ̀mí wọ́n wá ṣọṣẹ́ nílẹ̀ Kwara tí wọ́n sì kó àwọn ìlú mẹ́ta tí wọ́n kó àwọn èèyàn níbẹ̀. Tó ẹ káàbọ̀ sí orí ìkànnì wa o, ilẹ̀ Oòduà, ilẹ̀ abínibí wa, ọmọ kóòtù òjíire. Ẹ má jẹ́ ká sùn lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ. Ṣe ló wá dàbí pé bá a ṣe ń paná ìkan ni ìkan tún ń rúwé. Àwọn agbésùmọ̀mí mà ní wọ́n mà ti ya wọ ìlú Kwara, pàápàá jùlọ ìlú mẹ́ta tó ń bẹ ní Ìfẹ́lódùn ni a gbọ́ pé àwọn agbésùmọ̀mí ya wọ bẹ̀ o. Àkọ́kọ́ ìyẹn ní Gáà Òkè, ìyẹn ní Àbà, Gáà Òkè Àbà. Ẹlẹ́ẹ̀kejì ní Gáàlà community, ìyẹn ní Ìsìn local government. Bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta ní Fámolé, ìyẹn community ìyẹn tó ń bẹ ní Ìfẹ́lódùn ní agbègbè ilẹ̀ Kwara ni àwọn agbésùmọ̀mí ti ṣọṣẹ́ o. Ní àfẹ̀mọ́jú ọjọ́ Thursday ní ìṣẹ̀lẹ̀ abàmì málegbàgbé kan ṣẹlẹ̀ ní ìlú Kwara, ìyẹn ní agbègbè Ìsìn àti Ìfẹ́lódùn local government nípínlẹ̀ Kwara. A rí wípé àwọn agbésùmọ̀mí ajínigbé wọ́n wọbẹ̀, wọ́n jí àwọn ènìyàn gbé, bẹ́ẹ̀ wọ́n tún pa wọ́n ní Fámolé community náà. Gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn afẹ̀míṣòfò yìí wọlé ní dédé agogo 10 alẹ́ ní ọjọ́ Thursday tí wọ́n sì kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ ní Gáà Òkè Àbà, bẹ́ẹ̀ bákan náà ní Gáà ti Àlà, ìyẹn Gáàlà ni a gbọ́ pé wọ́n pa àwọn méjì ní ìlú náà. Wọ́n dẹ̀ sì tún jí àwọn méjì mìíràn gbé níbẹ̀, ìyẹn ní Gáàlà. Gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé ṣe rí àwọn tó kó ní Gáà Òkè Àbà wọn ò lè sọ pàtó nítorí pé wọ́n farabalẹ̀ ṣọṣẹ́ dáadáa níbẹ̀ yẹn. Ṣẹ̀wárí ti Fámolé òun ló burú jọjọ. Ìyẹn gan-an ni ìṣẹ̀lẹ̀ málegbàgbé nítorí wípé àwọn agbésùmọ̀mí yìí bí wọ́n ṣe wọlú Fámolé ni àwọn ará ìlú náà ti gbáradì o. Wọ́n gbáradì, wọ́n ṣe níṣe pé kàkà kékú má jẹ ṣèṣe, àá fi ṣàwàdànù ni. Àwọn náà kojú wọn pẹ̀lú tí wọ́n ní, pẹ̀lú ìbọn ẹ̀tù tí wọ́n ní, wọ́n jọ dáná yára wọn lára, ìyẹn tí agbègbè Fámolé pẹ̀lú àwọn agbésùmọ̀mí wọ̀nyí. Nítorí pé àwọn yẹn yarí, wọn ò gbà kí wọ́n kó wọn ní pápá mọ́ra bí wọ́n ṣe fún àwọn ìlú méjì tó kù. Ṣùgbọ́n yíyarí tó yarí náà òun ló fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí la gbọ́ pé ó sùn tí ẹ̀jẹ̀ sì ń ṣàn látàrí pé wọ́n kojú àwọn agbésùmọ̀mí yẹn fúnra ara wọn. Bẹ́ẹ̀ ṣe rí Fámolé tá à ń sọ yìí, wọ́n pa ààlà pẹ̀lú àwọn ọ̀nà Òkè Ọdẹ nítòsí odò Òyì ní Òkè Ọdẹ Ward 2, ìyẹn ní Ìfẹ́lódùn local government area. Bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ó ti kó jìnnìjìnnì bá àwọn ará ìlú tó kù nítorí pé ẹni Ṣàngó tójú ẹ̀ wàjà ni kò ní bá wọn bọ́ba kò so. Èyí ni ìṣẹ̀lẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Kwara tí àwọn agbésùmọ̀mí tún ti wọ ilẹ̀ wa. Àfi kọ́lọ́hun kó ṣàánú wa o, kọ́lọ́hun kó gbà wá. Bẹ́ẹ̀ àtẹ̀ pariwo títí pé ẹ fún wa ní ètò ààbò tó péye nílẹ̀ wa. Ẹ wo lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa tí wọ́n jí gbé nílùú Ọ̀yọ́ rèé o. Ọmọ Yorùbá wọ́n ti yàtọ̀, wọ́n ti wá gbé ọ̀rọ̀ náà kúrò ní wìdí Nàìjíríà, àárín orílẹ̀-èdè Nàìjíríà nìkan. Ǹjẹ́ ẹ mọ̀ wípé olórin takasúfè ni ìyẹn David Adeleke tí gbogbo wa mọ̀ sí Davido, ó ti fakọyọ,
ó jẹ́wọ́ ọmọ Yorùbá. Ṣé ẹ mọ̀ pé gbogbo àwa ọmọ Yorùbá oríṣiríṣi ọ̀nà la máa fi máa ń kọ message, la fi máa ń ṣe àròkọ láyé ìgbà náà sí ẹni tá a bá fẹ́ jẹ́ kí ó mọ tá à ń sọ. Náà mo láyọ̀ láti sọ fún yín pé Davido ti parọ́kọ sí àwọn orílẹ̀-èdè tó kù pé ẹ dákun ẹ gbà wá lórí àwọn ọmọ wa tí wọ́n jí gbé ní ìlú Ọ̀yọ́. Ní lọ́nà wo? Ní ìyẹn final match ti World Cup tí wọ́n gbá, olórin Takasúfèé ni wọ́n pè kó wá dá wọn lára yá. Òun náà lẹ́wọ̀n yìí, ẹ wo bí Davido bó ṣe wọlé. Níṣe ni ó lọ ṣe aṣọ aláràǹbarà fún àwọn ọmọ wa tí wọ́n jí gbé. Ó wá kọ orúkọ gbogbo wọn sí ara aṣọ yẹn. Yorùbá a ní ọpọlọ. Ó kọ orúkọ gbogbo wọn ara ọmọ ẹ̀, ó kọ orúkọ ẹ̀ sí aṣọ tí ó wọ̀ ńlá náà. Akọ̀yìn sí ẹ̀, ó wá pariwo, ẹ jọ̀ọ́ ẹ bá wa gbà wọ́n wálé, bring them back. Ẹ gba àwọn ọmọ wa wálé. Ṣé ẹ ti rí pé ó ti ń dọ́gbọ́n kọ mẹ́sẹ̀gì sí àwọn àjọ àgbáyé tó kù pé ilẹ̀ Nàìjíríà ò fararọ́, ẹ dákun àwọn ọmọ wa tó jí gbé yìí kò tijú. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ àwọn ọmọ Yorùbá àtijú, ó mọ̀ọ́mọ̀ ṣe pé kí wọ́n lè mọ̀, kí wọ́n lè gbà wá, kó lè rí pé ilẹ̀ Ọ̀yọ́ àwọn èèyàn wa tó jí gbé wọn ò tí ì padà dé. Bẹ́ẹ̀ bó ṣe fi aṣọ yìí lówó tó fi kọ orin tó fi dá wọn lára yá ní bọ́ọ̀lù àfẹsẹ̀gbá òpin. Ẹ wá wò ó lélẹ̀ tó ṣe yìí, ẹ rí i pé àwọn ìlú tó kù náà wọ́n ti ń tibẹ̀ wò ó. Gbogbo wọn rí gbogbo bó ṣe ṣe. Kódà pẹ̀lú gbogbo tó ṣe yìí, ó kọ orúkọ wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pariwo wọn ò mọ orúkọ àwọn ọmọ tó jí gbé yìí. Bẹ́ẹ̀ Davido kọ orúkọ gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Kódà àti yìí tí wọ́n ti pa, olùkọ́ tí wọ́n pa, ló tún sọ fún wọn pé kọ́lọ́run bá wa tẹ ẹ sáfẹ́fẹ́ rè. Síbẹ̀ inú àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ náà ó tún jẹ́ kó yé wọn, ó tún gbé àmì àsíá Yorùbá Nàìjíríà, ó gbé síta pé Nàìjíríà sunkún, ẹ gbà wá. Ẹ wo ọmọ Yorùbá, láti fi jẹ́ kẹ́ ẹ mọ̀ pé Yorùbá a ò ní gba ìgbàkúgbà mọ́. Ọmọ Yorùbá ti fakọyọ, ó ti ṣe eléyìí ná. Bẹ́ẹ̀ pẹ̀lú tó ṣe yìí, olórí àdúrà ni pé kí àwọn international communities kí wọ́n bojú wò ó, kí wọ́n mú òye jáde nínú nǹkan tí Davido dọ́gbọ́n ṣe yẹn, nítorí wípé ó dọ́gbọ́n pàṣẹ mẹ́sẹ̀gì káàkiri the world ni. Bẹ́ẹ̀ ni ẹ wo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, àgbẹ̀ oníroko títí o kó gbàgbé ilé. Àárín jù báyìí lọ lórí ètò wa Ilẹ̀ Oòduà níjọ́, ilẹ̀ àbínibí wa. Ẹ wo ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú láìkì, ẹ bá wa bo kó lọ fà pẹ̀lú subscribe, ẹ gbọ́wọ́lé ẹ subscribe, ẹ bá wa share, ẹ bo ẹ share káàkiri kí wọ́n lè mọ̀ pé ilẹ̀ Yorùbá ó nílò òmìnira. La fi kí pé ilẹ̀ Yorùbá gbè wá o, kò ní gbọ̀dàlẹ̀.